أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم أزواج في تلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم من يدعون السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo àwa tí aláǹfààní láti máa wo ètò yìí. Mo wá ṣe ní àdúrà pé ojú tí a fi ń wo ètò yìí ojú ò ní fọ́ o. Etí tí a sì fi ń gbọ́ wà nílé lóko tí ò lè di. Mo wá sí ìbá gbogbo ẹ̀yin alágbára yìí. Mo sì bọ́ ọkùnrin, mo sì bọ́ obìnrin, mo sì bọ́ ọmọdé bẹ́ẹ̀ ni mo sì bọ́ àgbàlagbà. Mo sì bọ́ Ọlọ́run ọba ìbámẹ́rẹ́ Ọlọ́run ọba tó dá mi tó mọ̀ mi tó mọ̀ tí mo jẹ́ gbogbo tí mo jẹ́ kò sí àwọn ọba kàkà tí wọ́n mọ̀ ní sẹ́kẹ́ fàyà tí. Orúkọ tèmi ni Mutiu Ọlátíbóyè, President Ewinjebe Nigeria Limited. Mo wá kí Vice President Sheikh Alfahani Daud Adesina, bàbá wọn nílùú Ìlọrin. Mo kí Alhaji Mumin Adeola ọmọ ọ̀dọ̀ àgbà wọn, ọmọ ìyá Basira Alágbo ní ìlú Akoko. Mo kí Afásọ́lé Ọlámilékan Askari tó mọ̀jẹ̀. Mo kí Dádì Habib Cousin Ayémú ní ìlú Ìgbòho. Mo kí bàbá wa Anígbájẹ́ Ògùn. Mo kí wọn kú sí takuntakun. Kíkí mi tó wá dá lórí wòlíì àgbà pé Ewinjebe St. Martins nílùú Ìjẹ̀bú Òde. Mo tún wá kí bàbá wa Mutiu Ọmọdúnkẹ́ èèyàn jẹ́jẹ́ nílùú Ọ̀yọ́ State. Mo kí bàbá wa Ọmọẹlẹ́hà bàbá wa dáadáa, Ọmọẹlẹ́hà mo kí dáadáa. Àwọn nílùú Ìbàdàn. Gbogbo administration ìpè Ewinjebe pátá ni mo kí, mo yọ ẹnìkan kan lẹ̀. Mo kí Dr. Megajo Yusuf Ogundipe. Mo kí àwọn náà dáadáa, ọmọ bàbá wòlíì. Mo kí yín dáadáa. Mo wá kí gbogbo àwọn zone kọ̀ọ̀kan ní ibi tí gbogbo ẹgbẹ́ Ewinjebe ní zone kọ̀ọ̀kan sí láti orí zone ti Abẹ́òkúta. Mo kí gbogbo wọn dáadáa. Mo kí zone wa ní Ìbàdàn, ní ti Èkó, Ọ̀ṣun State. Gbogbo kíbi tí zone kí ni wọ́n wá fún wa lónìí gẹ́gẹ́ bí bá ṣe ń gbá ètò wa bọ̀. Wọ́n tí mo mú wá fún wa lónìí náà ni ìwé tá a máa ń wẹ̀ ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù. Báwo la ṣe máa ń wẹ̀ ìwẹ̀ yìí? Ewé oríjì òòjọ́ la máa lọ já. Ewé àkókò òòjọ́, ewé lára òòjọ́, ewé lára pupa òòjọ́, ewé ewúro òòjọ́, ewé rẹ́rìn kòmí òòjọ́. Gbogbo ewé márààrún yìí òun ni a máa gbó. A máa fi omi tútù a máa fi gbó. Tá bá wá gbó tán tá rí gbogbo dáadáa, a máa dà sí inú báàfù kan. A máa wá gbé kalẹ̀ láti àárọ̀ títí di alẹ́. Tó bá wá di alẹ́, iṣẹ́ yìí a máa ń ṣe ní ọjọ́ tí oṣù bá ti parí. Bóyá ní ọjọ́ 31 tàbí 30 láti ṣe kalẹ̀. Ìdájí ọjọ́ kejì tó jẹ́ on the 1st láwa fi ọ̀sẹ̀ ìwẹ̀ ní dédé aago 12 òru. Aago 12 òru láwẹ̀. So a wá fi ọ̀sẹ̀ yìí kéyìí a fi wẹ̀. Àmọ́ tá bá ti fẹ́ wẹ̀, ìta gbangba láti wẹ̀ o. A máa ṣe àdúrà ni. Ní agbára Ọlọ́run bí ayé bá ń pariwo pé kò sí owó, àwọn ò ní bá wa pariwo bẹ́ẹ̀ o. Bí ayé bá ń pariwo pé àwọn ló ń jẹjẹ, àwọn ò ní bá wọn pariwo bẹ́ẹ̀. Nítorí pé ní wọ́n ní àwọn ọba ọmọ ìlú ọba wọn sọ wípé ní wọ́n ní ẹrú kò wọ́n gbé ìwọ̀fà kó fún sílẹ̀ ní ọmọdé bá ṣubú àwọn wájú, àgbàlagbà bá ṣubú àwọn ẹ̀yìn, alágbàǹkà ṣubú fìrà ń bọ̀. Adífá fún àwọn mìíràn tó ṣe àwọ̀ ẹ̀ mọ̀kànmọ̀kà, wọ́n fẹ́ lọ sáwọ́ rẹ̀ rẹ̀. Wọ́n ní pọ̀ àwọn ńlá, wọ́n náà wọ́n nípa òun nítorí kí ni ó lè yẹ kí gbójú kó jẹun àwọn yẹn èrè òrìṣà. Ẹnu ìgbé kan wà, ẹnu ìgbé kan àpótí. Gbogbo àṣà sí ọ̀tá lóṣù náà kò ní ràn wá. Gbogbo nǹkan tó lè máa ṣe tí yóò máa fi dí ìjẹun wa lọ́wọ́ kò ní ràn wá láti Èdùmàrè. Ẹ gbìyànjú ẹ̀, Ọlọ́run á jẹ́ kó bá yín lára mu. Subhana rabbika rabbil izzati amma yasifuna, wassalamu ala al-mursalin.